A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe àlékún ìṣúná owó fún ọdún 2025 kúrò ní 49 trillion naira sí 54.2 trillion naira. Bí a kò bá gbàgbé wípé oṣù kejìlá ọdún tí ó kọjá ni Ààrẹ Tinubu ṣe àgbékalẹ̀ ìṣúná 49 trillion naira síwájú ìgbìmọ̀ alápapọ̀ ní ilé ìgbìmọ̀ fún ọdún 2025, ṣùgbọ́n lónìí ọjọ́rú ni Ààrẹ ilé ìgbìmọ̀ ka lẹ́tà tí Ààrẹ Tinubu fi ṣe àlékún owó ìṣúná sí etí ìgbọ́ ilé ìgbìmọ̀. Tinubu ṣe àwáwí àlékún yìí sí àlékún tí àwọn àjọ ìjọba mìíràn ṣe àgbékalẹ̀, pàápàá jùlọ àjọ Federal Inland Revenue Service (FIRS) àti Nigerian Customs Service. Akpabio kéde wípé àjọ FIRS ṣe àlékún ìṣúná 1.4 trillion naira bí ó ti darí ìbéèrè yìí sí ọ̀dọ̀ ìgbìmọ̀ lórí ìṣúná fún àgbéyẹ̀wò. Ó wá ṣèlérí wípé gbogbo àgbéyẹ̀wò rẹ̀ yóò wá sópin títí ìparí oṣù tí a wà yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ọ̀kan lára àwọn olóyè láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), Ambassador Nureni Mumuni, ti rọ àwọn olóṣèlú lẹ́nu iṣẹ́ ìjọba, political office holders àti olóṣèlú kí wọ́n fún Ààrẹ Bọ́lá Tinubu láàyè láti mú gbogbo ìlérí tí ó ṣe nígbà ìpolongo ìbò ṣẹ, yálà tí wọ́n fi ń wọ́ sínú ètò ìdìbò ààrẹ ọdún 2027 tí àsìkò rẹ̀ ṣì jìnnà. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Rashid Abubakar yọ̀ǹda fún àwọn akọ̀ròyìn ni wọ́n ti ní orílẹ̀-èdè ń kojú ìṣòro ọrọ̀ ajé tí ó ti kó bá ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ó jẹ́ ojúṣe àwọn ọlọ́rọ̀ olóṣèlú kí wọ́n mú ìgbáyégbádùn ará ìlú lọ́kùnkúndùn ju ìdíje du ipò wọn lọ. Mumuni ní àsìkò kò tíì tó fún ìpolongo fún Tinubu síwájú ìdìbò ọdún 2027. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ọ̀nà àbáyọ ni ọmọ orílẹ̀-èdè ń retí kí àwọn olóṣèlú gbájúmọ́ ìṣòro tí ará ìlú ń kojú, fi ìmọ̀tara wọn tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Mínísítà àná fún eré ìdárayá Solomon Dalung ti ní ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni lórí ìjàǹgbara fún ẹ̀tọ́ láti sọ̀rọ̀ lórílẹ̀-èdè Defense of Freedom in Nigeria lẹ́yìn ọjọ́ méje gbèdéke tí National Security Adviser Nuhu Ribadu fún ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olóṣèlú Hajiya Najatu Mohammed lórí àfihàn fídíò orí TikTok níbi tí ó ti fi ẹ̀sùn kan Dalung wípé ó ti fìgbà kan rí pé ọ̀gá rẹ̀ Ààrẹ Bọ́lá Tinubu ní oníwà ìbàjẹ́ olóṣèlú (corrupt politician). Dalung sọ ọ̀rọ̀ wọ̀nyí lẹ́yìn tí ó lọ ṣe àbẹ̀wò sí akàwé-gboyè Yusuf Usman nínú ọgbà ìwà àtúnṣe Kùjé, ìlú Àbújá lánàá. Bí a kò bá gbàgbé wípé Usman, akọ̀wé àgbà àná fún àjọ NHIS ní àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi ọwọ́ ṣìkún òfin mú lọ́sẹ̀ tí ó kọjá lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́, tí ó sì ń jẹ́jọ́ lọ́wọ́ nílé ẹjọ́ gíga ìlú Àbújá kí wọ́n tó fi í pamọ́ sí ọgbà ìwà àtúnṣe. Lẹ́yìn àbẹ̀wò sí ọgbà ìwà àtúnṣe Kùjé ni Dalung kọ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook wípé ìdúró ò sí, ìbẹ̀rù ò sí, ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. No retreat, no surrender. Freedom comes by struggle. Lónìí ọjọ́rú, bí ó ti fi ẹ̀sùn kan ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu wípé kò yàtọ̀ sí ti apàṣẹwàá civilian dictatorship, mínísítà àná ṣàlàyé wípé láyọ̀ àti àlàáfíà ni àwọn bá Yusuf, kódà ọ̀rọ̀ orílẹ̀-èdè jẹ́ lógún ju ọgbà ẹ̀wọ̀n tí ó wà lọ. Òun ló tún pàrọwà láti fún wọn ní okun fún ìjàǹgbara fún ìṣèjọba gidi. Dalung ní òun wá lo àǹfààní yìí láti wo àyíká inú ọgbà tí ó ṣeé ṣe kí àwọn náà múlé sí láìpẹ́ pẹ̀lú ìgbésẹ̀ ìjàǹgbara tí àwọn fẹ́ gbé, wípé kò sí òye ìpèníjà tàbí ìdúkokò mọ́ni tí ó lè yí ìpinnu wọn padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí.
ọba tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé orílẹ̀ Ifọ̀ ọba Abdulsemir Ògúnjọbí ni wọ́n ti fi sí ọgbà ìwà àtúnṣe Ìlaró ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí ó kùnà àti bá gbèdéke ìyọ̀ǹda rẹ̀ bail conditions pàdé. Agbẹnusọ ọgbà ìwà àtúnṣe Yínká Odùkọ̀yà fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lónìí bí ó ti ṣàlàyé wípé lọ́gán tí ó bá ti yanjú gbogbo gbèdéke rẹ̀ ni wọn yóò yọ̀ǹda rẹ̀. Ọjọ́ Ìṣẹ́gun ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi ojú Ògúnjọbí ba ilé-ẹjọ́ lórí àfihàn fídíò tí ó gba orí ẹ̀rọ ayélujára tí ó ṣe àfihàn ibi tí ọba yìí ti ń dá sẹ̀ríà fún olóyè Abraham Areola ẹni ọdún 73 73 gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kan ọba yìí nílé-ẹjọ́ tí ó dá lórí ìlẹ̀dí àmọ̀pọ̀ ìfìyàjẹni àti ìwà tí ó lè dá wàhálà sílẹ̀ láwùjọ. Afẹ̀sùnkàn tí ó farahàn níwájú adájọ́ Magistrate F.A. Iroko bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Lẹ́yìn èyí ni adájọ́ gba ìyọ̀ǹda rẹ̀ pẹ̀lú mílíọ̀nù 5 náírà onídùúró méjì tí ó ń gbé lágbègbè ilé-ẹjọ́ kí wọ́n tó wá sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 6 oṣù kẹta. Coalition of Civil Society Organizations ní ìpínlẹ̀ Ògùn wá gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ lórí bí wọ́n ṣe tètè jáwé gbélé ẹ̀ fún ọba. Nínú àtẹ̀jáde tí alága Comrade Solomon Bankole bu ọwọ́ lù lánàá ni ẹgbẹ́ ẹ̀ ti bu ẹnu àtẹ́ lu ìwà ọba Ògúnjọbí bí wọ́n ti pè fún ìbánirojọ́ prosecution. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike pẹ̀lú gómìnà àná fún ìpínlẹ̀ Benue Samuel Ortom ti jọ kọ́wọ̀ọ́rìn lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lónìí fún ìpapòdà ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin tí ó di olóògbé ní ọjọ́ 24 oṣù kínní ọdún 2025 lẹ́ni ọdún 75 65. Wike, Ortom àti àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n dé sí ilé Mákindé ní agbègbè GRA Ìkọ́làbà ní ìlú Ìbàdàn lọ́sàn-án òní Ọjọ́rú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ké sí ilé-ìgbìmọ̀ kí wọ́n bu ọwọ́ lu ìyọnípò Resident Electoral Commission (REC) ìpínlẹ̀ Adamawa, Sokoto àti Abia lórí àṣemáṣe. Àfihàn yìí wáyé nínú lẹ́tà tí wọ́n kọ ránṣẹ́ sí ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio níbi ìpàdé ìgbìmọ̀ òní. Ààrẹ Tinubu rọ ilé-ìgbìmọ̀ kí wọ́n lo agbára inú ìwé òfin ilẹ̀ Nàìjíríà ọdún 1999 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àtúnṣe rẹ̀ láti jáwé gbélé ẹ̀ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti kọ́kọ́ jáwé gbélé ẹ̀ fún àwọn REC wọ̀nyí nínú oṣù kẹta ọdún 2023 kí ààrẹ tó gorí oyè. Àwọn REC tí ọ̀rọ̀ yìí kàn ní Dr. Nura Ali láti Sokoto, Hudu Yunusa Ari láti Adamawa àti Professor Ikemefuna Chijioke Uzochukwu láti Abia. Àwọn wọ̀nyí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n tàpá sí òfin ètò ìdìbò wọ́n tún fi iṣẹ́ wọn sílẹ̀ láì ní ìdí pàtàkì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Sun tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Habeeb Òkìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable ti ṣe yẹ̀yẹ́ olórin tàkasúfèé àti olùpèsè orin Ọlámídé Bàdóò lórí àhesọ wípé ó ti pínyà pẹ̀lú alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ àtijọ́ Àṣàkẹ́. Ìròyìn jẹ jáde wípé èdè-àìyedè ti mú kí àwọn méjèèjì yìí pínyà. Nígbà tí ó ń fèsì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Portable dá yẹ̀yẹ́ Ọlámídé sílẹ̀ bí ó ti ní abala orin kan ni Ọlámídé fún un kàkà kí ó jẹ́ kí òun darapọ̀ mọ́ ọn. Pẹ̀lú wípé abala orin kan ni òun rí gbà lórí àwo Zazu, síbẹ̀ òun mọ̀ọ́re ju Àṣàkẹ́ tí Ọlámídé fi gbogbo ara gbà tọwọ́tẹsẹ̀. Portable tẹ̀síwájú wípé Ọlámídé tún já pòdúsà àti dáńsà rẹ̀ gbà. Ó ní Àṣàkẹ́ tó gbára lé pẹ̀lú gbogbo ìrànlọ́wọ́ tí ó ṣe fún un ni kò gbéṣẹ́ rán mọ́ báyìí. Ó ní kí Ọlámídé gbé òun sókè bí ó ṣe gbé Àṣàkẹ́ sókè kó wá wò bóyá òun kò ní ṣàṣeyọrí ju Àṣàkẹ́ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.